ẹ̀yin ọmọlẹ́yìn Jésù, ẹ̀yin ọmọlẹ́yìn ànábì Muhammad, ẹ má jẹ́ ká tọrọ wa jẹ o. Ẹ jẹ́ ká ṣe ogun ti dé o, ogun ti dé sílẹ̀ Yorùbá o. Ẹ̀yin ọmọlẹ́yìn Jésù, ẹ̀yin ọmọlẹ́yìn ànábì, ẹ jẹ́ ká wá ogun ṣe, ogun tó kọ́ǹfàmù ẹ jẹ́ ká wá ṣe o. Àfẹ́ẹ̀rí tó kọ́ǹfàmù ẹ jẹ́ ká wá ṣe o. Ẹ̀yin bàbá wa lẹ Yorùbá, àfẹ́ẹ̀rí tẹ́ ẹ ti tọ́jú tipẹ́tipẹ́, ẹ lọ gbé jáde, àsìkò ti tó láti máa ṣe fún wa. Ṣùgbọ́n tẹ́ bá ti fẹ́ ṣe fún wa, ẹ máa búra lé fún wa wípé ẹnikẹ́ni èèyàn kéèyàn nínú yín tó bá fi jalè, ọjọ́ yẹn ni kí ọwọ́ pálábẹ́ kò ségi. Àwọn ò fi jalè, ẹ ṣe fún wa, ẹ ṣe fún àwọn ọmọ wa, ẹ ṣe fún àwọn ìyàwó wa, ẹ ṣe fún àwọn èèyàn wa. A ní ìyá lábúlé, a ní bàbá lábúlé, a ní àwọn èèyàn lábúlé, ṣódà kámà ní èèyàn mọ́, ṣọmọ báńdíìtì, àwọn kidnapper tó fẹ́ sọ wá dọmọ òun kọ̀, kámà ní tí kejì, ẹ̀yin gbọ́ pé tí kan dá rí lágbárí. Ẹ̀yin bàbá wa, ogun àfẹ́ẹ̀rí tẹ́ ẹ tọ́jú tipẹ́tipẹ́, ẹ lọ gbé jáde fún wa.